ìjìnlẹ̀ kọrin sí mi. Ẹ̀sìn mi ìdààmú pọ̀ láwọn àìlè. Ọmọ ẹlẹ́ ìjìnlẹ̀ kọrin sí mi kí mọ́lá. Fàbọ̀lá mọ́tò láwọn àìlè. Ọbẹ̀ tó wà nílẹ̀ ìpínlẹ̀ owó tó pín. Lẹ́yìn tí K1 the ultimate tí ó dá sí aáwọ̀ àárín Alhaji Adebisi Akande Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma, kí làwọn èèyàn wí, kí ni àwọn èèyàn ń sọ, kí lèrò àwọn èèyàn, kí gan ni K1 the ultimate máyégún gbogbo ilẹ̀ Yorùbá kí ló wí, kí ló sọ lórí ọ̀rọ̀ aáwọ̀ àárín Taye Adebisi Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma tó di tí àwọn olólùfẹ́ Fuji tó di tí wọ́n rán mọ́nu, tó di tí wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí lórí ẹ̀rọ ayélujára. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò tí K1 the ultimate tó ti sọ̀rọ̀ nípa aáwọ̀ àárín Pasuma àti Taye Currency kí n tó mú ohun táwọn èèyàn ń sọ, táwọn èèyàn ń wí lórí ọ̀rọ̀ tí K1 the ultimate lórí ọ̀rọ̀ tó sọ. Ẹ jẹ́ kọ́kọ́ mú fídíò yẹn wá fún yín kẹ́ ẹ kọ́kọ́ gbọ́, tẹ́ bá wá gbọ́ tán ká wá tẹ̀síwájú. Ọ̀rọ̀ pọ̀ tá a sì fẹ́ sọ, fídíò pọ̀ tí mo fẹ́ mú wá fún yín lórí ètò fún tèmi, ṣùgbọ́n ẹjá mọ̀ ṣe ní ọ̀kọ̀ọ̀kan. Ìbá làrá ní Pasuma gbé. Ìjìnlẹ̀ kọrin sí mi. Ẹ̀sìn mi ìdààmú pọ̀ láwọn àìlè. Ọmọ ẹlẹ́ ìjìnlẹ̀ kọrin sí mi kí mọ́lá. Fàbọ̀lá mọ́tò láwọn àìlè. Ọbẹ̀ tó wà nílẹ̀ ìpínlẹ̀ owó tó pín. Bàbá mi ìlànà mi ló gbọ́wọ́ ṣọ́ o. Ọba àgbọ̀dọ̀ nígbà mi yá kúrò dé. Ẹ̀sùn àmì jẹ́ kúrò dé. Orí pápá lórí ọ̀rẹ́ àti London pẹ̀lú Amẹ́ríkà káàdé. Bàbá mi ọmọ Sẹ́ríkì. Olùfújì mi tó kò àdé. Àbáwẹ́wẹ́ súnlẹ̀ àyàdé o. Aláwọ̀ màláíkà àgbáyé rí ẹ lọ. Ọlọ́wọ́ ọba ló ṣe Fuji yìí o. Ọlọ́wọ́ ọba ló ṣe Fuji yìí o. Ìbájọ́ ọmọdé kékeré àtọ́ o. Ó bá jẹ́ bẹ́ẹ̀ Fuji lólùwẹ̀ sọ́kún. Ìbọ̀lọ́wọ́ ọba ló ṣe Fuji yìí o. Ọlọ́wọ́ ọba ló ṣe Fuji yìí o. Lẹ́yìn tá a jáde kí wéré. Ẹgbẹ́ Fuji yìí o. Síkírù Àyìndé máa lọ gbogbo. Ọlọ́wọ́ lẹ́yìn lápá lọ gbogbo. Kí ni káwọn tó ṣíwájú ọjọ́ wájú omi? Gbogbo ní Fuji káàkiri àgbáńláyé. Àṣà ìdúpẹ́ fọlọ́run sákìrì Àyìndé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí K1 the ultimate tó sọ lórí aáwọ̀ àárín Pasuma àti
Taye Adebisi Taye currency òun lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ wá jẹ́ ká wo ohun tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ọ̀rọ̀ tí K1 The Ultimate lórí ọ̀rọ̀ tó sọ yẹn. Ṣé mọ̀ wípé K1 The Ultimate ó rọ àwọn méjèèjì ni, ó rọ Pasuma, ó dẹ̀ rọ Taye Adebisi currency, ó dẹ̀ tún sọ ìtàn díẹ̀ nípa Fuji. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ ìwòye àti èrò tiwọn lórí ọ̀rọ̀ tí K1 The Ultimate lórí ọ̀rọ̀ tó sọ yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a ka àwọn mẹ́sẹ̀gì gẹ́gẹ́ bí èrò àwọn èèyàn tí wọ́n fi ṣọwọ́ sí wa. Adéjùwọ̀n Richard àwọn ní can K1 The Ultimate accept the insult Pasuma accepted from Taye Adebisi currency? We all know your attitude towards your fellow musician, so why begging Pasuma now? Gẹ́gẹ́ bí èrò Adéjùwọ̀n Richard ó nìyẹn. Fúnkẹ́ Ọ̀párìndé àwọn ní bàbá call them together, order currency to beg Pasuma because he offended him and settle the case amicably. The case is beyond something that you think you can settle with singing alone. Gẹ́gẹ́ bí èrò Fúnkẹ́ Ọ̀párìndé ní tiwọn nìyẹn. Johnson Ayọ̀délé àwọn ní but Taye currency is not ready to calm down for his boss. Still they do yanga. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Johnson Ayọ̀délé ní tiwọn nìyẹn. Ismail Ọlámilékan surplus àwọn ní but Taye no ọmọlé na make order him to go there and apologize as Pasuma did to you back then. Ismail Ọlámilékan àwọn ń rìn fáà sí tàn tó ti lọ nìyẹn o. Ok, Olóyèdé Mustapha àwọn ní K1 olóńgbò ló yẹ kẹ́ ẹ bá wí àbí kí ni ẹ̀bi bàbá olóńgbò who is Pasuma. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olóyèdé Mustapha ní tiwọn nìyẹn. Abímbọ́lá Adébáyọ̀ àwọn ní K1 himself knows what it takes to insult an elder. There was a year in the 1980s when Wasiu Ayinde and Sawaba Iyanda gang up in a show to abuse Barrister in Ibadan. It was a talk of the town then, and at the end of the day, when the heat of the matter catch up with K1 too much, he had to go and beg and lie down flat before Barrister at Osogbo in 1986 to be precise. By this, if K1 really love currency, let him advise Taye currency to go and do the needful. Wasiu Ayinde knew what happened to the second man that refused to sober and apologize on good time. Ọ̀rọ̀ ni Abímbọ́lá Adébáyọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ o gẹ́gẹ́ bí èrò tiwọn ọ̀rọ̀ ni ọgbọ́n wà ńbẹ̀. Kẹ́hìndé Adéọ̀sùn àwọn ní aside life source, I expect Kollington and K1 The Ultimate to call both Pasuma and currency together and settle the rift for them. However, I commend K1 for this effort so far. Èrò Mr. Kẹ́hìndé Adéọ̀sùn ní tiwọn nìyẹn. Oyèdélé Oyèkúnlé àwọn ní Taye currency keep visiting K1 and K1 started welcoming him as if he is the one mentor in madness. Èrò àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀. Lateef Ọlásùnkànmí Sónẹ́yẹ àwọn ní Fuji music have been defined by Barrister and that was what Taye currency is saying. To me, this should not cause any issue up to this. All their followers should cool down and stop supporting nonsense. Gẹ́gẹ́ bí èrò Lateef Ọlásùnkànmí Sónẹ́yẹ nìyẹn. Ọmọọba Adélẹ́yẹ Lawal Adékúnlé àwọn ní Wasiu as the grandfather to both of them should call them together
and lay the matter to rest once for all. Gẹ́gẹ́ bí èrò tiwọn nìyẹn. Tìjání Ayọ̀mídé àwọn ní ojú ayé ni jàre, na this man caused the problem between Pasuma and Currency, let's stop nonsense. Gẹ́gẹ́ bá a ṣe sọ, èrò àwọn èèyàn àti ìwòye àwọn èèyàn ó sọ̀tọ̀ọ̀tọ̀, èrò sì lè papọ̀ nípa ohun tí Wàsíù Àyìndé K1 The Ultimate tó sọ nípa aáwọ̀ àárín Pasuma àti K1 The Ultimate nìyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbà ṣe ṣe, òun náà ni èmi rò wípé K1 The Ultimate ló ṣe yẹn. Àwọn méjèèjì ni ó pàrọwà fún, ló báwí, ló pàrọwà, ló pẹ̀tù sí lọ́kàn bó ìṣe yẹ kó rí nìyẹn. Ṣùgbọ́n èrò àwọn èèyàn tí wọ́n ń sọ ni pé kì í ṣe ojú táyé báyìí tàbí orin lásán ni yóò fi paná àwọ̀ yẹn, pé tó yẹ kí K1 The Ultimate pé kó pe àwọn méjèèjì papọ̀, kó bá wọn sọ, kó dẹ̀ bẹ tọ̀tún, kó bẹ tòsì, kó jẹ́ kí Taye Adebisi Currency kó jẹ́ kí ó mọ̀ pé bàbá ọ̀gá òun ni Pasuma jẹ́, kó sì bẹ Pasuma, torí pé Yorùbá ní tí ọmọ bá ṣe bàbá, ọmọ ni yóò bẹ bàbá, tí bàbá bá sì ṣe ọmọ náà ni yóò bẹ bàbá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá pé tó yẹ kí K1 The Ultimate ṣe nìyẹn, pé ó yẹ kí ó pe àwọn méjèèjì papọ̀, kó sì ní kí Taye Adebisi Currency kó bẹ Pasuma, òun ni èrò àwọn èèyàn gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn, lẹ́yìn tí Pasuma tó fi òwe sọ̀rọ̀, tó fi òwe kọrin nípa àwọ̀ yẹn pé òun ni bàbá ológbò, pé tí òun ti ń tọ́jú ológbò ti pẹ́, tí ológbò wá nígbà tí ológbò bẹ̀rẹ̀ sí tóbi, tó bẹ̀rẹ̀ sí sanra, tó bẹ̀rẹ̀ sí rẹwà, ológbò wá ń bu ọ wá ń yín òun lẹ́ẹ̀kanná, pé síbẹ̀ náà òun ò lè sọ ológbò nù, torí pé òun sì ní lò ní ológbò kàn máa marú eré tó máa bá ológbò ṣe ni. Lẹ́yìn fídíò yẹn, ó ní Taye Adebisi Currency lòun náà tún jáde, lòun náà tún sọ̀rọ̀, ló tún kọrin. Kí ni Taye Adebisi kí lòun náà padà sọ lẹ́yìn tí Pasuma lẹ́yìn tó fi òwe kọrin nínú fídíò tí mo ti mú wá fún yín lórí ìkànnì yìí yẹn? Kí ni Taye Adebisi náà padà sọ? Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ bẹ́ẹ̀. Mi ò mọ̀ pé nǹkan kan bẹ̀ nínú ọ̀gá wa ni. Bí nǹkan máa ń bẹ ní Pasuma yẹ má ṣe bínú mọ́, abẹ́yìn Yéṣu fún òótọ́ lọ́lọ́. Ó tí mo fẹ́ sọ mo ti sọ, mo lè sọ pé tí a bá tẹ̀lé Yéṣu yẹn nǹkan ti tẹ̀lé nìkan. Kò ní ní alájà ilé sí kí nǹkan tó kú, wọ́n ṣe ń ta fi nǹkan. Wọ́n ló ń tọ́ pè ní fújì Yéṣu ní pé ká mú mọ́ àwọn ló tó do ní fújì, àwọn kan wẹ̀ nìkan náà kó tó kọrin. Báwo á ní ìtawá Yéṣu táwọn oníwẹ̀ nìkan Yéṣu fún ká tó kọrin. Ó tí mo sọ Yéṣu tó ń bínú sí ni pé mo ló bèsè àbáṣì ní gbogbo wa tẹ́lẹ̀ nínú tó ń gbá ẹgbọ́n ṣe jáde. Mo dẹ̀bẹ̀ yín Yéṣu yẹ má ṣe bínú ní wá lóde. Odò ẹ̀ kí n bá lẹ́nu yíyọ ọ̀gá mi wọn ò bá odò mi mú. Ẹ wá sí ìlú mi lànà. Ẹ̀jẹ̀ fi pamọ́ ọmọ òṣèlú tẹ́ ọ̀hún bá sùn. Sáwọn àwọn tí ò ní Yéṣu, àwọn tí ò fẹ́ mi yé Yéṣu náà ń bú mi, àwọn tó dẹ̀ yí o. Ìwọ tó bá ti wà lẹ́yìn ẹni nǹkan fún ọgbọ̀n ọdún, kó o má yọra kó dá dúró, kó o dúró síbẹ̀ tó fi máa darúgbó. Mo dẹja Yéṣu fún Adebisi, orí Paso Yéṣu yàtọ̀ sí ti Taye, òtítọ́ la gba bẹ̀ kọjá, Paso náà ó gba bìbọn Yéṣu fún tóbi dá ètò ayẹ̀ ní kílódé. Ọmọ ọba dákẹ́ wọn ò fẹ́ gbọ́ nǹkan mọ́. Lẹ́yìn yẹn Yéṣu ti má bínú, ti má sọ̀rọ̀ gbogbo nǹkan abájẹ́ o. Ìgbà àbàjẹ́ kan Yéṣu yẹ Peter àjọ gbé dání. Fáǹsì kan náà Yéṣu lájọ́ ń lò. Ẹ̀dùn máa balẹ̀ ọba jẹ́ Yéṣu tí bá tún gbọ́ ọ̀hún. Ó tí mo bá sọ kò ní tán nílẹ̀ láíláí. Torí ẹnu mi Yéṣu mo mèdè, mo dáńtọ́, ó yé mi, mo gbọ́, mo rí, Taye mo lò, mo tún ní fàásà, mo tún mo rí gbé kalẹ̀ o.
lọ bèrè lọ́wọ́ àwọn obìnrin ṣìṣà dáadáa. ọmọ bá ẹ̀dá orin tí wọ́n kọ́ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá ọ̀gá wa. olóyè kìíní ìtàjọ́dé. kékeré lára sọ́ra ni olóyè kìíní ìtàjọ́dé. kéwàá lára sọ́ra jọ èbúté tí o bá fẹsẹ̀ fẹ́ bó bá fojú dòrò lóbìnrin ayọ̀ sátìlé ọ̀run náà ẹ lọ sọ lọ́jà. mo lérò pé yìí náà gbọ́ ọ̀rọ̀ yẹn tó padà sọ ilé tí mo mú wá fún yín tán yìí. àwọn èèyàn ní pẹ̀lú apology tí Taye Adebisi Currency tí ó kọ́kọ́ ṣe yẹn lẹ́yìn fídíò tí wọ́n ló ti sọ̀rọ̀ bú ọ̀gá rẹ̀ Pasuma yẹn sẹ́yìn kó ṣe apology fídíò kan. So lẹ́yìn apology fídíò yẹn kàn tẹ́tí tó bóyá bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta gan kí Pasuma náà tó padà sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ ológbò àti bàbá ológbò. Lẹ́yìn ọ̀rọ̀ bàbá ológbò àti ológbò yẹn ó ní Taye Adebisi Currency ló náà padà ṣe fídíò yẹn ló padà ṣe fídíò yẹn. àwọn èèyàn wá wò pé sótún yẹ kí Taye Adebisi Currency sótún yẹ kó lè ṣerú fídíò yẹn lẹ́yìn ìgbà tó ti apologize pé kò yẹ kó dá ọ̀gá rẹ̀ ló mọ̀ ọ́n. bẹ́ẹ̀ làwọn kan tó sọ wípé gbà tí K1 àbí tí Taye Adebisi Currency tó ti ṣe apology fídíò tó ti tọrọ àforíjì tó ti bẹ Pasuma pé kò yẹ kí Pasuma náà tún padà sọ nǹkan kan mọ́. ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé fújì ni orin dẹ̀ ni wọ́n ń kọ. èmi kàn rọ abala ọ̀tún abala òsì ni wípé kí wọ́n jẹ́ kí òpin ó dé bá aáwọ̀ yẹn. ìbéèrè mi wá ni wípé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń gbọ́ wá kí ni èrò tiyín àti òye tiyín gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti ohun tó lè paná aáwọ̀ yẹn àárín àwọn méjèèjì yẹn tí òfin ní jù báyìí lọ torí ọ̀rọ̀ yẹn ti fẹ́ mọ́ tàn ní òfin ló fẹ́ mọ́ tàn ní pé ẹ wo fídíò àkọ́kọ́ tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn tí K1 The Ultimate tó fi pàrọwà pẹ̀tù sí àwọn méjèèjì lọ́kàn ṣe rí báwọn èèyàn ṣe ń tààmù fídíò yẹn àwọn èèyàn ti fẹ́ mọ́ tààmù fídíò yẹn síbi tí ó yẹ kí wọ́n tààmù ẹ̀ lọ. sọ wípé tí wọn ò bá tètè wá ọ̀nà láti paná àwọ̀ yẹn ọ̀rọ̀ yẹn lè kọjá bí a ṣe lérò kọ́mọ tabónílé kọ́mọ tabálejò kó tó wá di pé ọ̀rọ̀ yẹn mọ tabónílé yọmọ tabálejò yọmọ gùn ju bá a ṣe lérò lọ. kí ni èrò tiyín kí ni ìwòye tiyín gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti yanjú àwọ̀ yẹn láàrin àwọn onífújì. ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ẹ̀dẹ̀ bá ní pín ẹ bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín kó lè bá káàkiri àgbáláyé. ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.